Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ohùn mi. Èmi ọmọ yín náà ni a ti dé nírọ̀lẹ́ yìí o. Gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣé ń gbọ́. Mo kí wa lọ́pọ̀lọpọ̀. A kú àṣepọ̀ ọdún o. Ọ̀pọ̀ ẹ̀ la ó ṣe láyé. A ò ní pẹ̀dín nínú ọdún tá a wọ̀ yìí. Gbogbo ohun rere tó ti fò wá dá, gbogbo ẹ̀ ni Ọlọ́run á fi tó wa lọ́wọ́. Nírọ̀rùn kí àwa náà ká dẹ̀ máa ṣọ́ra wa. Torí fọlọ́run ṣọ́ ni tó ní òun fẹ́ fi okùn ọ̀gẹ̀dẹ̀ gún pẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká fi ọmọlúwàbí ká máa fi ṣe gbogbo ohun tí a bá fẹ́ ṣe. Fọ́nrán tí mo fẹ́ mú wá yìí, fọ́nrán tẹ́ fẹ́ wò yìí, ẹ jẹ́ ká farabalẹ̀, kẹ́ jẹ́ ká wò, ẹ jẹ́ ká kọ́gbọ́n gẹ́gẹ́ bá a ṣe ń sọ. Ọgbọ́n ọlọ́gbọ́n onímú ni ẹ̀yin máa ń fọgbọ́n ọlọ́gbọ́n fi ń kọ́gbọ́n ni. Nígbà téèyàn bá ti ń fi ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ẹni tó bá ti fi ń kọ́gbọ́n, ó ti gbẹnu tán fún Olúwa ènìyàn. Ó ti gbẹnu tán. Ó ti gbẹnu. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa subscribe sí orí YouTube channel yìí. Mo bẹ̀ wá ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. Ní ṣe tí o. Ẹ bá wa subscribe. Please subscribe to my YouTube channel. Ẹ ṣeun gan. Ẹ máa bá wa ká lọ. Ìbejì twins òun ni àwọn méjèèjì. Ẹ wá wo orú ìgbésí ayé tí wọ́n ń gbé. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jáwọ́ ní gbogbo àwọn wàkíwà tá à ń hù. Ẹ jẹ́ ká jáwọ́. Ẹ jẹ́ ká jáwọ́. Kò sí nǹkan tó ń jẹ́ oògùn ọlà. Kò sí nǹkan tó ń jẹ́ oògùn ọlà. Kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Làálàá ẹni ni onúmúni ńlá. Ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ẹ jẹ́ ká ṣiṣẹ́. A fẹ́ wówó lójijì. A ti wọnú ọdún tuntun sìn. A fẹ́ wówó tipátipá. Èyí tó wá tẹ̀ wá burú jù ń sìn ni kó máa gé orí èèyàn. A gbọ́ pé òkú kan kú síbì kan nìbàdàn. Bí àwọn kú síbẹ̀ ni bí àwọn àjòkú síbẹ̀ ni wọ́n rí òkú ni wọ́n rí lánàá àbí bí ìjẹta náà ti ń announce nínú rédíò. Orí wọn rórí ń bẹ̀ mọ́ wọ́n ti gé orí lọ. Wọ́n ti fẹ́ lọ ṣe ògùn ọlà. Ẹ wá gbọ́n nǹkan tí arákùnrin tó sọ lẹ́nu. Wọ́n rí òun mú. Kẹ́hìndé ti sá lọ. Wọ́n rí Táyé mú. Ẹ̀yin ìbejì. Kẹ́ má rí kan nínú ẹ̀yin méjèèjì. Kó tiẹ̀ ní ọgbọ́n. Ká má rí kan nínú ẹ̀yin méjèèjì. Tá jẹ́ onílàákàyè. Ẹ̀yin méjèèjì ẹ wá sùn ẹ kọrí síbì kan. Ìkejì ẹ jẹ́ oníṣègùn. Ìwọ kọ́ṣẹ́ ọwọ́. Ìjẹ́ iṣẹ́ ọwọ́ tó kọ́ ìjọ òun ló ń ṣe. Ẹ̀yin èèyàn wa àwọn tá fi mú àwọn nǹkan ọ̀bẹ́lẹ̀ wa náà ni pé ẹ má wò ó pé ṣe ọ̀pọ̀lọpọ̀ àwò ṣe lè jọ mọ́ nǹkan tá à ń ṣe lórí Yorùbá Nation gbogbo ẹ̀ náà ni o. Ẹ má yẹ kí tàn gbogbo ẹ̀ ní. Ẹ jẹ́ ká máa ṣe àwọn èèyàn wa létí. Wọ́n ń sọ wá lẹ́nu. Wọ́n ń borúkọ ilẹ̀ Yorùbá jẹ́ jù. Wọ́n ń borúkọ ilẹ̀ Yorùbá. Eléyìí ti pọ̀ jù. Ojoojúmọ́ oríṣiríṣi là ń rí. A ò fẹ́ ru eléyìí nílẹ̀ wa. Tá bá ba ilẹ̀ wa fẹ́ fọ̀ lú wa mọ́ ni. A ò fẹ́ nǹkan tẹ́ fi ń dọ̀tí wa láì fàkókò ṣòfò. Màá fẹ́ kẹ́ wá farabalẹ̀ kẹ́ wo fọ́nrán náà nísìnyí. Ká tó tẹ̀síwájú. Èmi ọmọ yín náà ni o. Farabalẹ̀. Ẹ ṣeun. Tọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti mọ gbọ́ àwòwá káàkiri àgbáńlá ayé. Nǹkan ṣẹlẹ̀ ní dúníà tá a wà yìí. Àfi kélédùà kó dákun kó dábọ̀ kó mọ ṣàánú wa. Kó mọ kó wa yọ nínú làásìgbò òun làálàá ayé. Ìrìnjà àfẹnusó ìlẹ̀kẹjá tòwútòwú. Èdùmàrè kó dákun kó dábọ̀ ọdún tí à ń wò lọ tó náà ń wò ayé. Kélédùà má jẹ́ ká parẹ́ mọ́nú ẹ̀ tọmọtọmọ. Gúdúgbẹ̀ tó tún ṣẹ̀ nílùú Abẹ́òkúta tí gbogbo abiyamọ ayé tí wọ́n ń kọminú pé Kélédùà kó bá ní kásẹ̀ gbogbo oru làásìgbò báyìí kó bá ní kásẹ̀ rẹ̀ kúrò ńlẹ̀. Ìrìnjà àtúnfẹnusó ìlẹ̀kẹjá tòwútòwú. Alàgbà tí ẹ̀ ń wò wájú mi ni alàgbà Táíwò tó ṣe pé ìbejì òun náà ni alàgbà yìí. Gẹ́gẹ́ bí n ta gbọ́ wípé iṣẹ́ ìṣègùn náà ni àyàn láàyò tí wọ́n ń ṣe tí àwọn àtìkejì wọn tí ẹ rí nínú fọ́nrán kan tá a fi léde tẹ́lẹ̀ wípé wọ́n mú ọmọbìnrin kan kékeré kan tí wọ́n dá dùbúlẹ̀ tí wọ́n kún bí ẹni kun ẹran tí wọ́n yọ orí rẹ̀ lẹ̀ tí ní èròǹgbà láti fi ṣe iṣẹ́ ètùtù ọlà. Alàgbà Táíwò Yemítàn àti Kẹ́hìndé Yemítàn ní àdúgbò kan tí wọ́n ń pè ní Premier ní ìlú Abẹ́òkúta ń bí. Ọmọbìnrin tí wọ́n pa ọ̀hún tí wọ́n bẹ́ orí rẹ̀ ní fọ̀nà àfọ̀nṣu olókọ rẹ̀ ń jẹ́ Dárasími. Ẹ rí inú fọ́nrán tí àkọ́kọ́ fi léde pé ọmọ tó ṣe irun tó sì fi àwọn
ìlẹ̀kẹ̀ oríṣiríṣi tó fi sí inú irun rẹ̀ yìí tó ẹ rí i pé ńgbà fọ́nrán yìí lọ ọmọ kékeré kan ó ń pé mẹ́rin àbí kinní kankan wípé ńgbà tí wọ́n pàdára sí mi wípé wọ́n ní kóun mọ lọ sọ́dọ̀ ìyá òun lòun fi bóde tóun fi jáde ká tó wí ká tó wí làwọn alàgbà yìí ni wọ́n ti ṣẹ̀mí dára sí mi wọ́n ṣẹ̀mí rẹ̀ lófò wọ́n pa ń fọ̀ náà fàṣù kélédò àkómọ ọkùnrin yọ ẹgbọ́n tí alàgbà Táíwò ẹgbọ́n tó bá wa sọ bó tẹ̀ jẹ́ pé èkejì alàgbà Táíwò yìí tó jẹ́ Kẹ́hìndé tí wọ́n jọ hùwà yìí tí wọ́n jọ ṣiṣẹ́ ìṣègùn àwọn ti júbà ehoro wọ́n ti nà pápá bora ṣùgbọ́n kò síbi tó jọ Ọlọ́run ò tó ẹ̀dá kan lè farapamọ́ ni ẹ̀dá kan ò lè sá títí láéláé àti ti ayérayé anígbàgbọ́ wípé ọwọ́ òfin ṣìkún àwọn ọlọ́pàá yóò tẹ alàgbà kejì kí ló kọ ẹ. Táíwò Yemítàn. Táíwò kíni. Yemítàn. Yemítàn. ẹ sọ̀rọ̀ tó kéde o. Táíwò Yemítàn. Táíwò Yemítàn. ọmọ ìlú wo ni. Abẹ́òkúta. apá àbò lábẹ́òkúta. Tótóró. ọmọ Tótóró agboolé bo ń Tótóró. Fèkémọ́. 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 bẹ́ẹ̀ni. ní Tótóró ọmọ bíbí ibẹ̀ nìyí. bẹ́ẹ̀. ok ìbejì ní àbí. bẹ́ẹ̀. èkejì yìí ń bolo wà ń sìn. ìtẹ̀mọ́ pé wà. ó ti sá lọ. ọmọ tẹ́ ẹ pa ń fọ̀ náà fọ́ṣù yìí kí ló kọ ọmọ. dára sí mi. dára sí mi. nígbà tí ẹ pa kí lẹ gbé orí ẹ̀ sí. orí ẹ̀ yẹn ó ti wà ní mọ́ṣúárì. ok àwọn agbófinró wọ́n ti gbé orí ẹ̀ yẹn àbí wọ́n ti gbé lọ mọ́ṣúárì àti gbogbo kùkùté tó kù àbí. now ọmọ bolẹ̀ pẹ̀ra yín. Abẹ́òkúta. Abẹ́òkúta ní àdúgbò Tótóró ẹ̀yin tó ọmọ ọdún mélòó báyìí. 48. 48 years. ẹ ti marry. bẹ́ẹ̀. ìyàwó mélòó lẹ fẹ́. ìyàwó kan náà ni. ọmọ mélòó. méjì. ọmọ méjì obìnrin wà nínú ọmọ yín. ọkùnrin méjì. ọkùnrin làwọn méjèèjì. èkejì yẹn ń kọ́. ìran òun náà bí. òun náà ti marry àbí. ok now iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́ kápẹ́ntà ọ̀gán ni mo ṣe ìkejì mi ló ṣe ìṣègùn. iṣẹ́ kápẹ́ntà ọ̀gán ni ẹ̀yin kọ́ ṣùgbọ́n ìkejì yín ló ń ṣiṣẹ́ ìṣègùn. ok ẹjọ́ ń ṣiṣẹ́ ìṣègùn ni. now ọmọ bo ni mọ́mì yín. Gbàgùrà Abẹ́òkúta náà. ọmọ Gbàgùrà ni mọ́mì yín. mọ́mì yín ṣì wà. wọ́n ti kú. dáàdì yín ńkọ́. wọ́n ti kú. tọ́ àdúgbò òbò lẹ ti ṣiṣẹ́ ìṣègùn. Àǹtí Ṣọlá. Àǹtí Ṣọlá. Àǹtí Ṣọlá. Àǹtí Ṣọlá ní ọ̀nà randa. ok àti ń Ṣọlá ní ọ̀nà randa ní Premier àbí. ok now ó tó ọdún wo lẹ ti ṣiṣẹ́ ìṣègùn. a ti máa lọ bí 15 years ṣá. 15 years tẹ ti ṣiṣẹ́ ìṣègùn. iṣẹ́ òun báwo lẹ ṣe dídì iṣẹ́ ìṣègùn torí mo gbọ́ tẹ sọ pé lẹ́ẹ̀kan pé iṣẹ́ kápẹ́ntà náà lẹ́ẹ̀kọ́ kọ́ tẹ́lẹ̀. báwo lẹ ṣe dídì iṣẹ́ ìṣègùn. ó ti gba ara máa ń travel bàtà iṣẹ́ kápẹ́ntà yẹn. àwọn gbọ́dọ̀ máa ń travel lọ gbogbo. a máa lọ bí tíṣe bí ẹni tèmi bí iṣẹ́ kápẹ́ntà bá ti yọ láti wínà la lọ sí Òmù-àrán wínà gbogbo ẹ̀. a lọ ṣẹ́ ló máa ràn so bàtà ibi tá a dé sí ló máa ràn bàbá yẹn ló máa yíwọ́ dà so a farabalẹ̀ dọ̀ bàbá yẹn ṣiṣẹ́ ìṣègùn. ok a farabalẹ̀ kọ́ lọ́dọ̀ ẹ̀. ẹ̀kọ́ iṣẹ́ ìṣègùn ń bẹ̀. ok bàtà kọta tó a dé adẹ̀gbé ìdíròkó náà bàtà dé ìdíròkó. apá àbọ̀lẹ̀gbé ìdíròkó. ọ̀yẹ̀ tó àjọ ọlọ́run tó yìn láàyè ìgbé ìdíròkó. àjọ ọlọ́run tó yìn ilé àjẹ ọlọ́run tó yìn. àjẹ ọlọ́run tó yìn. bẹ́ẹ̀ ló ní fàyàwọ́ ni. ok ní ìdíròkó. ní ìdíròkó ilé ẹ̀ tó wà ní bàbá lókè. ilé ẹlẹgbẹ. bẹ́ẹ̀ ẹrẹ́ǹtì bẹ́ẹ̀ ni. ẹrẹ́ǹtì bẹ́ẹ̀ ni. ok opposite ilé. ọdún mélòó ló ń bẹ̀. a sì ló bí i 7 years or 8 years bẹ́ẹ̀. ẹni opposite ẹni kíni. opposite ẹ̀ là ń gbé. opposite ilé àjẹ ọlọ́run tó yìn. bẹ́ẹ̀ ni. opposite ẹ̀ lẹ̀ gbé ní ìdíròkó. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn mọ̀ yín bẹ́ẹ̀. àwọn mọ̀ ní ìdíròkó. àwọn mọ̀ tí wọ́n bá rí ìdíròkó wọn dá yín mọ̀. àwọn dáa mọ̀ dáadáa. orúkọ wọn náà mọ̀ yín sí ìdíròkó. ìbejì náà ni ọmọ méjì. ìbejì. bẹ́ẹ̀. iṣẹ́ wo lẹ ń ṣe ní ìdíròkó yẹn. iṣẹ́ kápẹ́ntà náà là ń ṣe. iṣẹ́ kápẹ́ntà lẹ ń ṣe. a ní workshop sí bàbá lókè bẹ́ẹ̀. ẹni workshop sí bàbá lókè. bẹ́ẹ̀ ní ìdíròkó. now tẹ́ ẹ dé padà sí ìlú Abẹ́òkúta tẹ́ ẹ wá jókòó ti iṣẹ́ yẹn níṣẹ́ bàbá oníṣègùn ọdún 15 rẹ̀.
bẹ́ẹ̀ ló ti súnmọ́ èdè dáadáa dé sábẹ́kúta yìí tẹ dé sábẹ́kúta tẹ bẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́gun. a ti máa lọ ká níbi bí i 10 years ṣá. ó ti 10 years bẹ́ẹ̀. kọ́ṣẹ́ yẹn lábẹ́kúta rárá. ìwọ àkọ́ lábẹ́kúta. ẹ tọrọ aṣọ yìí ṣe. wọn àkọ́ lábẹ́kúta. kọ́ṣẹ́ yẹn lábẹ́kúta. a kò súnmọ́ àwọn oníṣègùn kankan babaláwo la kọ. ẹ kàn súnmọ́ wọn díẹ̀ ok now kápá àyàn ká fi ní ṣètùtù ọ̀la ọ̀ ká yọ páàtì iyọ̀ ká ta ẹ̀yà ara èèyàn ká wò ní méní méjì á tó mélòó lẹ ti ṣe báyìí. ẹ ṣe. ẹ má parọ́ o. mi ẹ parọ́ ẹyọ kan tó jùlọ ẹyọ ti dára sí mi yẹn ló kọ́kọ́ máa ṣẹlẹ̀ kó tó dẹ̀ fà ní pé máa kàn pé. ìkan tẹ bá kọ́kọ́ ṣe nìyẹn. bẹ́ẹ̀ni ìkan bọ́ kan pé Kazeem ló máa ń supply kejì mi ó lè rọ ní 20,000 ó máa wà nù kí bá máa bí. Kazeem ló ṣe kí ni. Kazeem ni bọ̀bọ̀ yẹn jẹ́ ìyìn ìmọ̀ Kazeem kejì mi ló mọ̀ lọ́jọ́ mọ́ra wọn ó máa nù kí bá máa báyìí ó lè ra bí ó ní 20,000 lọ́wọ́ ẹ̀ ìyẹn máa ń gbẹ̀rún wá fún ẹran èèyàn tó máa gbé wá fún kejì mi ìkejì máa rà lọ́wọ́ ẹ̀ tó bá dé wàrà yẹn wọ́n máa gé fáwọn èèyàn tó bá nìdẹ̀. ta ló máa ń gé. ìkejì máa ń gé fáwọn èèyàn tó bá nìdẹ̀. but nígbà tí ó di pé òótọ́ ọ̀rọ̀ délẹ̀ kí ló tẹ̀ ń yọ ara yín tẹ̀ pé kejì ìbẹ́jọ́ ń ṣiṣẹ́ ni. èmi ò òun ló máa kàn pé Fakorede yẹn ló pè mí ní pé kí ìkejì mi kọ múnà mi sí ní Abẹ́òkúta báyìí ló wá ní pé sọmi kókó pé òun ìkejì mi ṣàjọ sọ̀rọ̀ gbàtọ́ àjọ sọ̀rọ̀. ẹ já bú kankan ẹ ní pé Fakorede àbí òun ló máa ń supply. irọ́ o. ok kí ló kọ ẹ tó máa ń supply yẹn. Fakorede ló pè mí. ẹ kọ́ sọ pé nìkan máa ń supply máa ń gbé kí. Kazeem yẹn iṣẹ́ ìlú Kazeem ṣe. mi ì mọ iṣẹ́ tó ń ṣe. wọ́n ní Kazeem wà báyìí. mi ì mọ tó wà báyìí. ṣùgbọ́n Kazeem yẹn òun ló máa ń gbé ẹran ara èèyàn wá sí ọ̀dọ̀ èkejì yín ẹjọ́ ń lò ní torí ẹjọ́ ń lò ní so torí òní ní kéèyàn parọ́ níbi tọ́rọ̀ dé yìí tó bá ti gbé wá ẹjọ́ ń lò ká nígbàgbọ́ pé Kazeem yẹn ó gbé ẹ̀yà ara èèyàn wá tí ẹ̀ ń lò fi gún ọṣẹ fi ṣoògùn á tó mélòó ló ti gbé wá báyìí. mi ò lè sọ pé báyìí. á tó gún. mi lè dáhùn mi lè sọ. ẹ kàn wò ó pé ẹ kàn rántí pé at least á tó gbà 15 á tó gbà 20 àbí á tó gbà báyìí ṣá kì í má sọ̀rọ̀ sí ilẹ̀. ká lọ pé á tó bí ẹ̀mẹ́ta mi ìmọ̀ èyí lè sọ bọ̀ pé mi kò sọ bẹ́ẹ̀ ni o ìtọ́jú àti ó di kọ́ pàkọ́ ọmọ yẹn tán ta pàkẹ́ Kazeem yẹn ló kó kì í máa sọmọ kejì báyìí tó jẹ́ ó ní òun sì máa gbà padà lọ. Kazeem ló kó ìtókù lọ bọ́dì ọmọ ìtókù lọ kọ wọn ò ní sọ̀rọ̀ sí ilẹ̀ rùn ẹ ti sọ pé á tó mẹ́ta tó ti gbé abẹ́ yẹn fún yín Kazeem yẹn ẹni iṣẹ́ ìṣègùn náà ṣe àbí. ìwọ ọkùnrin ṣiṣẹ́ ìgbọ̀n. iṣẹ́ wo ló ṣe. ìmọ̀ṣẹ́ tó ń ṣe. níbo ló ń gbé. mi ì lè sọ pé báyìí ló gbé. but ẹ ṣàkómọ kó ṣàkó máa ń gbé àwọn kìnìún yẹn wá lára àwọn páàtì tó máa ń gbé wá yẹn ó ti gbórí yẹn wá rí. irọ́ ẹran ló máa ń gbé wá. ẹran ara kò kọ́ wá ẹsẹ̀. irọ́ kò gbọ́ mi ì rí. àwọn níbo tó bá ìgbà tó wá gbé àwọn kìnìún yẹn wá níbo ló pòun ti máa ń rí àwọn nǹkan tó ń gbé wá fún yẹn. kò sọ kankan fún wa. kò sọ kankan. kì í ṣe pé àjọmọ yín ni pé. irọ́. ẹ mọ̀. irọ́. tọ ẹ tẹ̀síwájú ẹni tó pè yín Fakorede àbí. Fakorede. iṣẹ́ wo nìyẹn ń ṣe. ìṣègùn ló ń ṣe. ìṣègùn. bẹ́ẹ̀. táwa ló ń ṣe Àgbẹ̀kọ̀yà àbí kankan tó pè yín tó ṣe. òun náà ó dàgbé ọ̀nà ọ̀gá Fakorede yẹn. ok. so bẹ́ẹ̀ ṣe pè mí jọ yẹn wọ́n náà mi. ó ń ṣàgbẹ̀kọ̀yà. ok. so ó bẹ́ẹ̀ yẹn pè mí jọ yẹn ṣá lọ́wọ́ wá ní kí n sọ fún kejì mi bẹ́ẹ̀ ni kejì mi náà mi sí l'Abẹ́òkúta o wá ní kí n sọ fún kó pe òun máa sọ fún kejì gbà Fakorede ti pè òun kọ́ ni kò pe òun wọ́n ṣàjọ sọ̀rọ̀ gbà tó dalẹ́ wọ́n ní wà máa Abẹ́òkúta mọ́ ní ọ̀wọ́ pẹ́lú mi gbẹ bá mi kò tẹ̀ sínú ọkọ̀ lọ́wọ́ mi wá ṣe 4,000 naira ó ṣe sí mi. níbo lẹ́yìn lọ gbà yẹn. mo lọ sí Ìlógbò. Ìlógbò bẹ́ẹ̀ ni Ìlógbò Ọ̀tà. bẹ́ẹ̀ ok. so àti mo ṣáàdé ṣá. ẹ lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni. mo ń gbọ́n ní ilé síbẹ̀ náà. ẹ lọ́fíìsì bẹ́ẹ̀. mo ní ilé mi lọ́fíìsì bẹ́ẹ̀. ẹ kọ́lé síbẹ̀. mo rẹ̀ ti bẹ́ẹ̀ ni. ibi tẹ̀ ń gbé l'Abẹ́òkúta nǹkan ṣe ẹ̀kọ́ yẹn. wọ́n bá pé ìkejì mi àti ìyàwó ẹ̀ lọ́jọ́ àmì báyìí. ẹ̀kọ́ yẹn ni. lọ́wọ́ ilé dàdúrà níbẹ̀. ok. so bí mo ṣe wà tó máa dé ṣá. ó wá pè yín ṣá pé. mo ṣe wá ní kó bá mi sọ nǹkan lórí fóònù mo yẹ dé ló wá ní à Fakorede lóhùn nídìí orí èèyàn. bẹ́ẹ̀ ó nídìí orí èèyàn kẹ bánókè.
wọ́n ní nǹkan tó ṣe pé òun ní ọmọ kan tó ń fẹ́ o dára sí mi o pé pé bàbá olóṣó ni o. ìyẹn gẹ́yìn Táyé ló sọ bẹ́ẹ̀. ìyẹn Kẹ́hìndé ló sọ bẹ́ẹ̀. Kẹ́hìndé ló sọ bẹ́ẹ̀. olólóṣó lọmọ yẹn already. tó bàtọ́ mẹ́ẹ̀dẹ̀ pàtó àdọ́wọ̀ sàn bóyá ọmọ yẹn ló pè wọ́n ṣáà di kọ́ ṣáà lọ mú ọmọ yẹn ní. ẹni sùúrù nígbà tí Ifákúnlé sọ pé òun nídìí orí èèyàn yẹn kí làdéhùn yín pé èló ló fẹ́ rà èló lẹ́jọ́ sọ. ó ní 100,000. 100,000 lẹ́jọ́ agree sí pé ẹ bá wá orí èèyàn ẹ gba 100,000 lọ́wọ́ ẹ̀. ok. ẹ ṣeun ẹ̀yin èèyàn ṣe gbọ́ ẹgbọ́n àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ó ní àkọ́kọ́ tí òun kọ́kọ́ tó fẹ́ ṣe lẹ́yìn tí ọ̀pálábá ẹ̀ tó dẹ̀ ségi bóyá bí ṣùgbọ́n lóòótọ́ mo ní lóòótọ́ ṣé rí nǹkan tó wà láàrin yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í sòótọ́ nígbà tó bá tẹ̀ nínú ìsìn àti máa sọ nǹkan míì ó ní wọ́n máa ń ta ẹ̀yà ara èèyàn fún ìkejì wọn ṣùgbọ́n òun mọ̀ sí ẹjọ́jọ́ ń ṣe náà ni torí pé wọ́n rí yẹn mú nísìn tó bá rí yẹn mú nǹkan míì nìyẹn náà a máa sọ nígbà tó bá separate wọn nílùú òyìnbó tí irú nǹkan bílẹ̀ bá ṣẹlẹ̀ tó bá mú èèyàn méjì wọ́n á gbé kan wọ́n á separate kejì àwọn ọlọ́pàá wọ́n wá pínra wọn wọ́n á lọ máa bèrè ọ̀rọ̀ lẹ́nu àwọn méjèèjì àwọn ọlọ́pàá méjì á ti lọ sọ̀rọ̀ wọ́n á ti padà lọ wọ́n á lọ máa bèrè lọ́wọ́ wọn kán wo àwọn ọ̀rọ̀ torí kò sí bó lè pé irú bọ́n ṣe máa ń ṣe tábìlì Nàìjíríà ń sìn tó bá mú àwọn ọ̀daràn wọ́n á kó wọn pọ̀ wọ́n máa bèrè ẹjọ́ lọ́wọ́ àwọn méjèèjì wọ́n máa sọ̀rọ̀ takora wọn gbogbo àárọ̀ àwọn kọ̀ọ̀yìn àwọn agbófinró àwọn nǹkan tó yẹ kán kọ́ mọ́ iṣẹ́ wọn òun làwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan tó yẹ kán kọ́ mọ́ iṣẹ́ wọn òun nìkan wọ̀nyẹn kọ́ wọn bọ́ ṣe ń béèrè ọ̀rọ̀ torí náà sọ wọ́n máa sọ̀rọ̀ wọ́n máa ṣe fàkínfà mo wo fọ́nrán kan ní last time tó ṣẹlẹ̀ ní Delta State àwọn ọ̀daràn tó ń mú bíi mẹ́rin wọ́n dẹ̀ ń bára wọn fà á ìwọ ló ṣe kíní ìwọ ló gé orí ẹ̀ ìwọ ló ṣe kíní kan gbogbo eléyìí ti pọ̀ jù kí lè ń gé orí ọmọ ènìyàn fún láì ṣorí adìyẹ gbogbo àwọn ìwàkiwà yìí ẹ jáwọ́ ń bẹ̀ bóyá ká ní pé bóyá wọ́n ti gbé òfin kan sílẹ̀ ni anybody tó bá mú tó ń bá ìyà èèyàn lára ẹ̀ kán gé orí ẹ̀ kán máa ànáàsì ẹ̀ kírú ẹ̀ ti ṣẹlẹ̀ bí 2 or 3 occasion mo rò pé wọ́n á jáwọ́ ń bẹ̀ ẹ gbé wọn lọ sí prison nínú prison tẹ́ gbé wọn lọ nínú àhámọ́ wọ́n á ti lọ kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ ń bẹ̀ wọ́n á ti jáde wọ́n á ti wá ya ẹ̀hànà torí ẹ̀kan tí mo wò last time ó ní ẹni tó ń pàdé inú prison àwọn ti jọjọ pàdé nígbà tó ń pàdé ní prison wọ́n ti mọ́ra wọn wọ́n jáde wọ́n ti padà lọ bára wọn pàdé wọ́n ti continue ẹ mọ irú àwọn èèyàn tó máa ń mú bẹ́yẹn tó yẹ pé wọ́n ẹ gbọ́ pé ó ti lọ sẹ́wọ̀n rí tẹ̀wọ̀n dé ni ó ti padà mú ó ti gbẹnu tán mọ́ lọ́wọ́ ó ti fẹ́ padà sínú prison irú wọn pọ̀ bẹ́yẹn lóríṣiríṣi irú wọn pọ̀ ìjọ́mọ ènìyàn òun ló ṣe pàtàkì ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká inú ọdún tá a ti wọ̀ yìí ẹ jẹ́ ká ṣe ọmọlúwàbí o èmi ní ti tèmi o mi ò ní ṣeun tó burú tábìlì tàṣé màá wá borúkọ bàbá tèmi jẹ́ èmi ò ní ṣeun tá borúkọ bàbá tèmi jẹ́ o èmi gẹ́gẹ́ bí ẹnìkan Àkàlàmàgbò ẹ̀yẹ méjì kì í jàṣà ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Àkàlàmàgbò TV ẹ ṣeun gan.